fẹ́ gbọ́ báyìí àwọn àgbà àfa ń bẹ wọ́n wá kà wọ́n bàbá wa lágége ni bàbá wa lájí àgbà ni bàbá lágbàjì ni bàbá wa nkíní ni bàbá wọn ka gbogbo àwọn àgbà àfa tí mo sì ṣe mistake ẹ̀ wọ́n wá ní àmọ́ báyìí o àwọn inú ìlú báyìí àwọn làáfà gbà tó bó sì ti rí ni ṣé àbùkítà bá ní ká máa ka àwọn àlfà àgbà ní ìlú nísìn àwa sírò àwọn àfà àgbà bọ̀ ẹ wá wo Mufti àfà àgbà ni nínú ìlú báyìí láwa nílé àfààní ní wékìm láwa nílé àfààní alẹ́ àmání yẹn bá ti ṣe nǹkan mọ̀ téèyàn bá ní wọn faramọ́ Ọlọ́run ò ní faramọ́ tọ̀ tá a bá ní àmàkà bàbá Mùdírù làwọn náà gbogbo ẹ̀ lọ́lọ́run kò fún àfà àgbà nù tọ́ àwọn àbọ̀sọ̀dọ̀ Ubandoma bẹ́ẹ̀ ni ìmáàmù gbogbo Nàìjíríà tí bàbá Tinubu kírun lẹ́yìn wọn. gbogbo yóò president tọ́ba dé kírun lẹ́yìn Ubandoma ni nígbà ọlọ́run wa jogún Ubandoma fún wa Ìlọrin ló ti dé. bẹ́ẹ̀ bá tó wá lágídí pé bí Ubandoma bá rúkú òun ò ní rúkú kò sí ní nírun. kò ní nírun bẹ́ẹ̀ bá tó wá ní ọmọ ẹjọ́ òní náà. ẹ̀kọ́ sálámà tiẹ̀ ẹ má gbọ́ ọba tiẹ̀ kírun tọ́ba sálámà tiẹ̀ tọ́ba tó sẹ́ni máa lò ó tó sálámà. ò nírun. Ubandoma ìkúsẹ́ o. Ubandoma òkúsẹ́ o ọlọ́run ní dẹ́tò orúmọ yín lọ́wọ́ o àfa àgbànú lẹ́sẹ̀ àmánì tiwa yìí. àfa ìwà Islam ń bọ̀ sáwálọ̀ ọ̀dẹ́ládé Mufti Diyar Al-Amani bẹ́ẹ̀ bá ní Mufti Diyar Al-Adabi ẹ wọlé. bàbá Mufti. ẹ gbẹ́sẹ̀ alẹ́mi gbé ewu tí wọ́n bá tẹ̀lé tó bá gé. àmọ́ bí kẹ́yìn ni bá. àfa ìwà Islam ọkọ̀ wáyé lónìí. àmọ́ tá à ń kà á lẹ̀ yìí wọ́n kéwu wọ́n tẹ̀lé ní. bẹ́ẹ̀ àbí ọba ti kéwu wọn ò ní jẹ Mufti. alẹ́ni kéwu tí ọba tẹ̀lé tó bá ké. ò ní jẹ Mufti nù. ẹni kéwu tí ọba tẹ̀lé tó bá ké. ò ní jẹ Ubandoma. alẹ́ni kéwu tí ọba tẹ̀lé tó bá ké. Sẹ́díkì Málàmí ò ní jẹ. ò ní débẹ̀. ò ní débẹ̀. àbẹ́ ìwà Islam ó sì tó ní tí wọ́n máa wò fa. bàbá Mufti bẹ́ẹ̀ bá ní àdàbíyà ni èyí ò sinà bẹ́ẹ̀ bá sì déwájú ẹ̀ yóò ní bó ti rí nu. torí pé ìyá tó bí wọn àdàbíyà ni. bẹ́ẹ̀ tiẹ̀ yíyún lẹ́fà ẹni ọba wù ọmọ fi àdàbí kún tiẹ̀. àbí kí ni. ẹni ọba wù ọmọ fàdàbí kún tiẹ̀. ìbẹ́ ń bi tèmi. ìbẹ́ ń bi tèmi. ṣé àìsàn pé gbogbo àfa làáfà àti wa. mẹ́tì kọ́ ọ̀nù. àfa tó yanjú làwọn yóò. mẹ́tì kọ́ ọ̀nù. kì í ṣe gẹ́gẹ́ o. àwa sírò àwọn àfa àgbà bọ̀ ẹ wá wo Mufti àfa àgbà ni nínú ìlú báyìí. láwa nílé àfààní. ní wékìm. láwa nílé àfààní. alẹ́ àmání. yẹn bá ti ṣe nǹkan mọ̀ téèyàn bá ní wọn faramọ́ Ọlọ́run ò ní faramọ́ tọ̀. afáwẹ̀ wàsílám.